gbogbo èèyàn pátá ẹ̀dá ọlọ́run ni wá kọ́dà àwọn ànábì ọlọ́run alayhimu salatu wassalam. olúwo ò sì yọ̀ǹda kẹ́nìkan ó mẹ́tọ́ ọ̀hún kò gbé fẹ́nìkan tó ń dá. inú ọ̀nà téèyàn lè fi ṣe léyìí òun ni ọlọ́run ní ẹ máa ṣe é kóun wá pé ẹ má ṣe àbí ẹ má ṣe é òun wá pé kí ni ẹ má ṣe é. ẹ dákun ẹja kọ́dà ẹlòmíì kò má sí nǹkan kan ọkàn fẹ́ káwọn èèyàn kàn héèlì ẹ̀ kí wọ́n kàn pariwo rẹ̀ náà ni ìjọ kan òun náà wọ́n pariwo ẹ̀ o àwọn tó pariwo ẹ̀ òun náà lè tún bú lọ́la o. ẹlòmíì ń sọ ọ̀rọ̀ tó ṣe pé tí ẹ bá ṣe pàdé òun tọ́lọ̀ ń ṣe fún anábùwà Muhammad sallallahu alaihi wa sallam pé tọ́ ọ̀rá lè ó máa tiẹ̀ yín náà ní gbẹ̀yìn bóun ti pa àwọn tiwájú rẹ táwọn kan dọ̀bọ táwọn kan di nǹkan míì kò sí ní tẹ̀yìn ọ̀dà ẹ̀ máa wọ́n kó kún ẹ̀ wá bá wọn lálẹ́ kìyàmá. ẹlòmíì ń sọ ọ̀rọ̀ tó fẹ́ lé ojú èyí táwọn tó dọ̀bọ tó dájá sọ̀lọ̀ tí ó máa sì ń kankan. ṣètọ́ ni ó jókòó tí ọmọ ànábì ádámà bẹ́ẹ̀ inú